àwọn alága káńsù wa ẹ̀ẹ̀kan tí wọ́n ti wọlé báyìí ẹ̀ẹ̀kan náà lọ wọlé ìlú yìí wọ́n padà wọlé ìlú yìí náà kò sóògùn ilé ìwòsàn ní tó jẹ́ kí ìyá yẹn kú nìyẹn. Bọ̀dé àmọ́ àti ẹ̀wà gbọ́ Bọ̀dé ṣe ń tó kù díẹ̀ káàtó káàtì ẹ̀ gbà pé kò sóògùn tí wọ́n lè fi tọ́jú ìyá ṣe bóyá kó bojú wẹ̀yìn kó máa wo bí lè ṣe rí bí ò tiẹ̀ lè wá kó tún máa fowó ránṣẹ́ ìyí owó kò fi ránṣẹ́. God wọ́n sọ̀rọ̀ Bọ̀dé bẹ́ẹ̀ yẹn Bọ̀dé ṣe tó Bọ̀dé ṣe tó mẹ́rin ọmọ gidi ní Bọ̀dé bàbá ẹ̀ ọmọ gidi ní Bọ̀dé. Mòró Bọ̀dé ṣe tó. Bọ̀dá Adé ẹ ṣàánú mi nítorí Ọlọ́run ẹ wò látìgbà tí mo ti dé London yìí sìn ẹ̀ẹ̀kan péré ni mo send owó sílé iṣẹ́ security tí mo ń ṣe yóò mú wá visa mi dẹ̀ ti expire báyìí mo wá ń wò pé bóyá tèmi náà bá bẹ̀rẹ̀ sí ní ṣe màá rówó màá lọ renew visa mi màá dẹ̀ padà wá. Bọ̀dé má wulẹ̀ làágùn jìnnà sórí ó yẹ kí wọ́n tẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni bó tiẹ̀ rówó send sílé lẹ́ẹ̀kan péré irú àwọn ẹgbẹ́ tó ń ṣe irúṣẹ́ jámọ́jámọ́ tí wọ́n ṣe káàkiri wọn kì í rówó send sílé ṣòro pé lásán làwa ń dán ni wa ni mò ń dán ọmọ láti wake up ni ṣòro àwa nílùú òyìnbó táwa wà yìí àwa ò wá ṣiṣẹ́ àwa kó owó wọn ni ó ti yẹ torí owó táwọn bàbá wa ti ná tó ti nígbà kan làwa wá ń kó yìí kì í ṣẹ́jú àwa náà àwọn òyìnbó ló fà á tá a fi ń ṣerú nǹkan táwa ń ṣe yìí mo máa ń sọ nǹkan fáwọn èèyàn mi ó dijọ́ tí òyìnbó bá tó mọ̀ yìí pé àtàwa dúdú o àtàwọn funfun o yìí pé ikú opportunity lájọ ní ìgbà nílùú ìtòlè tòrò otherwise a sì máa gbá wọn a sì máa jẹ owó yẹn lọ títí ayérayé ni ṣoṣẹ́ táwa ń ṣe yìí àwa ń fi 1+1 tó máa di 11 ni tó bá lè join wa wàá rí ṣe inú á dùn. irú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí bọ̀dà tó ká bá lọ fún àmì tó bá lọ múyàn tó bá lọ di wàhálà ńkọ́. wàhálà sórí ibi táwa ti ní ẹsẹ̀ dé nílùú yìí tó bá gbé ẹnìkan lọ sílé ó pẹ́ ju ọjọ́ 3-4 á padà tí ò bá tiẹ̀ wá padà tẹ́nìkan bá lọ ẹnìkan máa continue iṣẹ́ yẹn but they wake up. àwítà ìwé ó ní first class kan ló mú jáde òun wá ṣe ọ́fíìsì kan àwọn tó jù ẹ lọ tán ní masters tán ní phd wọ́n fi ń wa káàbù nílùú yìí ni torí bá a ṣe wà yìí o bá a ṣe ń pa iṣu yẹn tó a kì í fọwọ́ mẹ́wàá jẹun báyìí tá a bá ti ń pa iṣu yẹn bì à ń jù sílé ni torí àmọ̀gbàtọ̀ ká lè fò so tó bá lè join wa kí wọ́n náà máa ṣe bá a ṣe ń ṣe kó tó rí ká tó sọ ká tó wàá rí pé owó ẹ̀ ti pọ̀ ní nàìjíríà tó ti yẹ èmi á bẹ́ẹ̀ ṣe tó ti yẹ màá wá join ẹgbẹ́ wa yìí ibi tí màá sìn ẹ́ dé. ẹ wo wèrè. mi ò sí ilé fún merriment mọ́rò jẹ́ kí n rí ẹ just for a minute. bàbá ok báwo ń bọ̀ lọ́wọ́. mọ́rò ilé mú bọ̀ ní this last operation tẹ lọ. àwọn boys wọ́n gbé ẹ̀ṣọ́. nǹkan tí mo bí ẹ nìyẹn I'm talking of raw cash nǹkan tẹ mú bọ̀ in terms of money. wọ́n jẹ́ tówó náà owó tá a gbé ń bẹ̀ yẹn á tó 1.2 million o. lórí pé ká ò dájú ọlọ́ṣà níwọ̀ àtàwọn boys ó lè ní ẹ̀rẹ̀ dájú ìgbà tí ẹ̀yin fẹ́ lọ fún operation yìí èló lẹ fi sílẹ̀ fún mi. 50,000. 50k chicken change owó bread ṣé ọmọdé lẹ pè mí ni bàtà yìí mọ iye táyìn fẹ́ lọ kó lọ́hùn. bàbá a lè mọ̀ pé a máa bá gbẹ̀mí bẹ́ẹ̀ yẹn ká fún 50,000 àwọn nǹkan tá a máa bá ń bẹ̀ ṣáàmù. cut it off cut it off ṣe lè lọ sí operation láì ní target ni á fún mítà jẹ́ yẹn rárá ẹ lọ sí operation láì jẹ́ pé mọ ohun tẹ́ fẹ́ lọ bá lọ it's not possible. wo bọ̀bọ̀ má jẹ́ ká làágùn jìnnà sọ̀rọ̀ mi yẹ ọmọ bẹ́ẹ̀ ní operation kan láti lọ sí before we went back on that 300k only. iṣó wọ́n bá àbáyé sọ̀rọ̀ òkò tó bá yín fún kò yé mi rárá o. àbá àwọn boys bàlá kí ló ṣe. I'm not demanding for too much. mo ní ẹ cheat mi ní last operation tẹ lọ kẹ́dẹ̀ tó went back on the next one just 300k only. àbá owó yẹn pọ̀ ká tó ṣètò àwọn ilé ìṣètò ló yẹ kó yé yín náà èlò ìbọn ló kún àwa àjẹ́dọ̀gbà agbọ́lé máa mú 20,000 kú bàbá. àmì gan láwọn tí mò ń settle now I'm not alone.
yà fún bàbá 20. kí ló ń ṣe ẹ̀yin bọ́ìsì. kí lẹ pè mí ná mi ìrówó rí bèbí anílẹ̀ sọ mí dàní 20k. Look, let's get serious. kẹ́tọ́ lọ sí operation yìí tẹ́ bá ti drop 300k ẹni find it funny. bàbá owó yẹn ti pọ̀ jù. Is that okay? ó ti pọ̀ jù bàbá. bàbá. tọ́ba sọ pé kò jọ ní gbòòrò kò jọ náà sọ yẹn o báwo làwọn àwọn kan ṣe máa ṣiṣẹ́ tó kàn máa dé tó kàn sọ di 7up tó ti sọ́ọ̀bọ̀ tó dẹ̀ ń gbọ́n mu ó kì í ṣe gbòòrò lọ bá fámìlì ẹ̀ wọ́n máa ṣe wa nínú ìrìn dáǹsìn kò jọ o. ẹ̀yin boys ẹ jẹ́ ká tiẹ̀ dúpẹ́ pé at least kò yìnbọn fún wa at the escape. kò ṣe kí ni kò yìnbọn fún wa ẹgbẹ́ gbọ́ tuntun ó yìnbọn kò yìnbọn ọ̀dí ẹ̀ṣin ni ẹ bá gbọ́ ẹ̀fọ́ ẹ̀gbọ́n ni o ọmọ ìgòmìndò ọ̀lọ́run. olóyìnbọn káwá nǹkan ṣe sí. àwa nǹkan ṣe sí. ó bẹ́tà lórí pẹ́ǹtì. Bòdí ọ̀rẹ́ mi. Jídé. Bòdí. Jídé. kí ló sọ pé ó ṣẹlẹ̀ sí ẹ gan kí ló dé gan. kí n tó kúrò Nàìjíríà mo struggle bí ẹni máa kú mo dé lóyún iṣẹ́ tí mo ṣe tí mi ti dùn ìgbà tí mo wá ṣiṣẹ́ kí n kó tán bó ṣe dàbí nìyẹn lẹ́nu kan dé ìgbà tí máa kúrò lẹ́yìn mo sanwó ọkọ̀ lọ ni o ọ̀fẹ́ ni mo wọ plane padà alágbọ̀n ni mo gbà wọlé. èèyàn ni sọ́tọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n di pọ́ọ̀tù ẹni yẹn ọmọ máa wò rárá o ìwé nǹkan ló máa ń ṣẹlẹ̀ sí ó máa fún bẹ́ẹ̀ ń gbòòrò ń bẹ́ẹ̀ kò wò rárá kán ṣé kí ni. thank you. wọ́n á mọ tó ṣẹlẹ̀ sórí aṣọ tí mo wọ̀ ẹ́ ọ̀rẹ́ mi tíyàwó ẹ̀ tiẹ̀ tọ́jọ́ gbé wa sí mọ́tò débi tíyàwó ẹ̀ ń bọ́ ọjọ́ kejì ló bá mi mú alágbọ̀n tí mo fi rí wọ̀ èèyàn gan ló san owó bí òun ṣe jáde so tẹ̀yìn kíní kan tó wá bà mí ló jẹ́ ìgbà tí màá fi dé ìlú wa mi ò ráwọn àbúrò méjèèjì mọ́ kágbà pé bàbá àti màmá ti kú mi tẹ̀ tún wá lè trace wọn ìgbà tí mo wá pàgọ́ tiẹ̀ sì tó wà lórí voice mail tó wá pè mí padà pé nọ́mbà tí mo fi pè é I am so happy. sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ tí bá sọ fún ẹ kó dùn mí bàbá alárò mi wá nígbà tó kọ́ mi pé o máa send owó sí mi mo gba owó yẹn confirm but time tí mo gba owó yẹn sí simultaneously ni mo ṣe lọ ṣọpẹ́ṣọ